أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم إنك تسمع كلامي وترى مكاني وتعلم سري وعلانيتي، لا يخفى عليك شيء من أمري. أنا البائس الفقير المستغيث المستجير، أنا الواجل المشفق المقر المعترف بذنوبه. أسألك مسألة المسكين وأبتهل إليك ابتهال المذنب الذليل، وأدعوك دعاء الخائف الضرير، من خضعت لك رقبته وفاضت لك عينه وذل جسده ورغم لك أنفه. اللهم إني أعوذ برضاك من سخطك وبمعافاتك من عقوبتك، وأعوذ بك منك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. أستغفر الله، سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، الله أكبر، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله، وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Àyìn Ọlọ́run ọba, akí Ọlọ́run ọba tó ní gbogbo ẹ̀yìn, tó ní gbogbo kíkí. Látàná lọ́lọ́run tí ń jẹ́ Ọlọ́run, kò nígbà tó bẹ̀rẹ̀. Òun náà lọ́lọ́run ọba tí ń bẹ lénìí, òun náà ni ó máa bẹ lọ́lọ́la. Gbogbo ẹ̀yìn tó dá, gbogbo kíkí tó dá Ọlọ́run lónìí. Atọrọ ìkẹ́ Ọlọ́run, atọrọ àánú Ọlọ́run fún ànábì Muhammadu, atọrọ kẹ́gẹ́ fún gbogbo àwọn ànábì Ọlọ́run, atọrọ fáwọn ẹni rere, àwọn àfáà wa, atọrọ fáwọn òbí wa, atọrọ fún gbogbo olólùfẹ́ wa. Akíra wa lọ́kùnrin lóbìnrin, ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Akíra wa kú ńgbẹ, akíra wa kú abálọ Ramadan. Ọlọ́run jẹ́ mi wóróyìn oṣù náà, Ọlọ́run jẹ́ àgbà ọ̀pọ̀ Ramadanu láyé nínú Islam, ká máa gbà wọ́n nínú imani, ká máa gbà wọ́n nínú ihsanu tó yẹ kóró. La ilaha illallah. Níbi tafsiri wa tá a máa mú wá, ibẹ̀ náà látún wà, orí agbọ́nrin náà látún dé. Ọlọ́run má ṣe gbà lẹ́sìn fún wa. Àbálọ ọ̀rọ̀ wa àti àlàyé wa ó dúró lórí àyà 112 tá a tú gbẹ̀yìn lánàá, níbi tọ́lọ́run ti ṣàlàyé kí lóun fẹ́ ká mú jáde látara gbogbo ìtàn tó ń pa fún wa láti bẹ̀rẹ̀ Suratu Hud. Ó dá wa lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ àwọn ìjọ Nuh, ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ lọ́hun àti báwí tọ́lọ́run bá wọn wí. Àwọn ìjọ Ànábì Hudu, ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ lọ́hun àti báwí wọn ó ṣàlàyé rẹ̀ fún wa. Àwọn ìjọ Ànábì Sọ́líhù, ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ lọ́hun àti báwí tọ́lọ́run fi bá wọn wí ó ṣàlàyé rẹ̀ fún wa. Bẹ́ẹ̀ náà ni Ṣuaibu, bẹ́ẹ̀ náà ni Lútù. Ó tún pìtàn Ibrahim fún wa àti ìyàwó rẹ̀ tí wọ́n ń wọ̀ mọ́. Ó pìtàn lóríṣiríṣi bẹ́ẹ̀, ó pa ti Musa àti Firaun. Ó wá parí gbogbo ẹ̀ síbi pé fastaqim kama umirta, yá dúró déédéé. Gbogbo ìwọ tó gbọ́ gbogbo ìtàn yìí, ìwọ náà tara bẹ̀ kẹ́kọ̀ọ́,
kó dúró déédé àìdúró déédé ibi tí ìmọ̀ result sí ọlọ́run ti ṣàlàyé ẹ̀ fún wa láti bẹ̀rẹ̀ Suratu Hud. Àìdúró déédé bó ṣe kóyà jẹ gbogbo àwọn tó ti kọjá nínú ìjọ fastaqim kama umirt tó bá yẹ sí pé orí lẹ́sìn mú nínú gbogbo ìtàn tó ń gbọ́ àti tẹ̀fsírì tó ń gbọ́ láti ìbẹ̀rẹ̀ Suratu Hud tó bá yẹ sí pé lẹ́sìn nìkan bẹ tó yẹ kó dìmú àkóyawó ẹ̀ ní pé fastaqim kama umirt yá dúró déédé lójú ẹ̀sìn kama umirta gẹ́gẹ́ bọ́lọ́run ti fẹ́ wàmọ́ ń tábà màáka ìwọ Muhammadu ṣe bẹ́ẹ̀ wàá jíṣẹ́ fún gbogbo mùsùlùmí tó fẹ́ pa ìwà ìdá àti ìwà àbòsí tóun náà fẹ́ di àtúnbí ń pé kí gbogbo wọn náà lọ dúró déédé. àwa dára wa lẹ́kọ̀ọ́ lánàá lórí kíní ń jẹ́ istiqama àwọn àdánwò wo ní sábà kọlù ní tí máa dání láàmú táì fi rí istiqama ìdúró déédé táà kì í fi rí ìṣe níwájú Ọlọ́run. àdánwò a máa yọni lẹ́nu òṣì ni ò jẹ́ kẹ́lómi orí istiqama ní kò gbádùn ẹ̀sìn ẹ̀ nítorí pé kò sówó lọ́wọ́ ẹ̀ ara níní àti àìríjẹ àìbẹ́gbẹ́ pé lójú ọmọ ronú lábàádì lọ sọ́dọ̀ tọ́ Ọlọ́run. bẹ́ẹ̀ ni ìgbádùn àtìkẹ́ ńlọ́lọ́run ṣe fẹ́ lòmíì lójú ó yayọ̀ pọ̀rá lọ́sọ̀ọ́dọ̀ ẹni tí ò ní istiqama lójú ọ̀nà Ọlọ́run ọba tí dodo kálukú ọmọ sọ pé lágbájú ọba ti lówó ó dijọ́ tọ́lọ́run bá gbowó lọ́wọ́ rẹ̀ kó tó mọ̀nà mọ́ṣáláṣí ó dijọ́ táìsàn bá kọlù kó tó ní tẹríba fọ́lọ́run níjọ́ tó bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ìgbéraga yóò máa tẹ̀lé báṣubàṣu owó òfin tirẹ̀ tó bá ní owó lọ́wọ́ kò ní dọmọ àlìjánà kò ní dolóríire òṣì ló lè gbé wọ àlìjánà níṣẹ́ ń bẹ nínú ẹ̀dá tó yẹ sí pé ọrọ̀ ló lè gbé wọ àlìjánà tó bá ń bẹ nínú àwọn olòṣì kò ní rọ́lọ́run sìn Ọlọ́run ti wá mọ̀ bẹ́ẹ̀ yóò wá tẹlòmíì lóṣì ẹ máa rí mọ́ṣáláṣí gbogbo ìgbà bọ́lọ́run fẹ́ tó bá ní owó lọ́wọ́ ẹ lè má rí mọ́ṣáláṣí mọ́ yóò sì rọ ẹlòmíì lọ́rọ̀ ẹ̀rí tí ó máa ṣe sàárà tí ó máa ṣe tọ́lọ́run gbogbo ìgbà bọ́lọ́run fẹ́ tí ó bá lówó lọ́wọ́ ó ṣeé ṣe kó má wà nú àwọn ẹni rẹ̀ nígbà tó bá tí ó dá kálukú ti mọ̀ bẹ́ẹ̀ yóò bá kálukú lò ní bàálù tí kálukú fi ra kìyàmọ̀ rẹ̀ gbé abẹ́lọ́wọ̀n ọba kó já yọ rọrùn fún wa kó já kìyàmọ̀ rọrùn fún wa. láti bẹ̀ la tún bá àlàyé lọ síbi wípé ìdúró déédé nínú títú yẹni lẹ́sẹ̀ òun ni ìṣí ìdúró déédé gbọ́yé kékeré ń jẹ́ ìdúró déédé lójú ọ̀nà Ọlọ́run ọba ìṣí gbọ́yé nípa akínyìn ó ti torí pé òun fẹ́ sin lọ́hùn òun fẹ́ fi gbogbo ara gbolẹ̀ fọ́lọ́hùn kọ́ wá yan àwọn ẹ̀sìn tọ́lọ́hùn ò ṣe lẹ́tọ̀ọ́ àbí tọ́lọ́hùn ò ṣe ní dandan lérí pé ẹ̀sìn rèé ẹ̀wọ̀n pé nígbà tọ́lọ́hùn sọ ní istaqim kama umirta dúró déédé níbàámu pẹ̀lú àṣẹ tá a pa ọ́ yẹn ni pé ìdúró déédé yẹn ní ó ní definition ó ní bọ́lọ́hùn ṣe fẹ́ èèyàn kan ní hun ẹ̀sìn kan lọ́wọ́ ààrẹ kó sọ pé mo fẹ́ máa fi súnmọ́ Ọlọ́run ọba abára wa sọ ọ̀rọ̀ nípa bídíà lánàá pé èèwọ̀ ni kíyàn dá àdádálẹ̀ nínú ẹ̀sìn kọ̀ọ̀kan kí ẹ̀sìn kan mọ́lẹ̀ Ọlọ́run ò lọ́wọ́ sí ànábì ò lọ́wọ́ sí Ọlọ́run fẹ́ máa fi súnmọ́ Ọlọ́run kíyàn Ọlọ́run fẹ́ máa sáré eré máìlì ẹbí eré kìlómítà bíi 5 kilo láàárọ̀ òun fẹ́ máa sá fọ́lọ́run ọba òun fẹ́ máa fi súnmọ́ Ọlọ́run ọba ṣéyìn ń bẹ nínú ìjọsìn tá ànábì fi jíṣẹ́ fún wa pé kíyàn máa sáré láàárọ̀ ìmọ̀ mú yàn súnmọ́ Ọlọ́run ohun ẹ̀sìn tuntun fúnra rẹ̀ nu àbó sì gbé ẹ̀sìn kan kalẹ̀ lọ́nà tí ó gbà tako èyí tá ànábì ti mú wá pé ṣé bá ànábì ṣe ní àṣẹ nì èmi fẹ́ ṣe é bá mi irú ẹni tó bá gbérú ẹ̀sìn bẹ́ẹ̀ wá Ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀ kì í ṣe ìsìkọ́mọ̀ ló ṣe òun kò bá ṣe wàhálà ń díẹ̀ gbogbo wàhálà rẹ̀ asán ni yóò tún gbẹ̀ṣẹ̀ bọ́ ń di rẹ̀ ni. a sì tún wá sọ fúnra wa wípé nídìí pé ká má ṣe bídíà ká má dáadáa ká dúró déédéé bó ti yẹ yìí náà àwọn kan tún ṣi bídíà gbọ́yé débi pé àwọn nǹkan míì tára ayé tún fi lè sin lọ́wọ́n ọba tọ́ba tó ní wọ́n gbà wọ́n láàyè láti fi lè súnmọ́ lọ́wọ́n ọba wọ́n dínà rẹ̀ máwọn èèyàn níbo ló ti rí kọ́ máa ṣe stick fáàrù 500 ó ti pọ̀ jù ọba ti ṣe 100 ó ti tó 100 ní maximum tá nàbì ṣe rí ó jẹ́ ká sọ̀rọ̀ díẹ̀ fúnra wa ní ànánà nípa wípé ntá nàbì ò bá ṣe ntá nàbì bá ṣe fún rẹ̀ fa'ilu nàbì sallallahu alayhi wa sallam ntá nàbì bá ṣe la yaqtadil wujub ànábì ṣe nǹkan mutlaqul fi'li nípa ànábì kan ṣe nǹkan kò sì fẹ́nu kún òyí pé ntí mo ṣe yìí dandan ni kẹ́yìn náà máa ṣe pé ntí mo ṣe yìí ó dandan ni kẹ́ máa ṣe ànábì ò fàlàyé tì wọ́n kàn lá ànábì ṣe la yaqtadil wujub kò tí ì dá ẹjọ́ pé dandan ni ká máa ṣe ànábì kan ṣe tó bá yẹ sí pé ń bẹ́nu ṣé Ọlọ́run ọba tó yẹ kó fi jíṣẹ́ fún wa ẹnu ni ó fi jẹ́ ya ayyuha rasulu ballighi ma unzila ilayka min rabbika yóò jẹ́ lẹ́nu fún wa ni pé ẹ̀yin mùsùlùmí ń tẹ́rí tí mo ṣe yẹ máa ṣe sallu kama ra'aytumuni usalli bí mo ti ń kírun yìí ni ẹ kí khudhu anni manasikakum mo ṣe hajj yìí ni ẹ ṣe ẹni pé ń fẹnu ṣàlàyé
ní ká máa wo bóun ṣe ń ṣe ká máa mú action òun ká máa tẹ̀lé àmọ́ fẹnu sọ fún wa ó fẹnu oblige wa àwọn kan ànábì kan ṣe nǹkan kò sọ fún wa pé dandan ni ká ṣe nǹkan ọ̀hún kéèyàn wá sọ pé dandan ni ká ṣe kò sẹ́ni tí ń sọ bẹ́ẹ̀ nínú gbogbo mímọ̀ tó bá jẹ́ sí pé mutlaqul fi'li pa ànábì kan ṣe nǹkan kò fàlàyé tí pé dandan ni kí gbogbo owó wá ṣe nǹkan ọ̀hún pẹ̀lú ẹ̀ tírú nǹkan báwọn ọba di dandan opposite ẹ̀ náà correct torí pé tẹ́rùkù ń tà ànábì ọba ṣe fi'lu lòun náà ìdán mutlaqu tẹ́rìkì ká ànábì ọkàn mọ́ ṣe nǹkan láìsí fàlàyé kún pé tí mi ò ṣe yìí èèwọ̀ ni ní òjé ń ṣe o haramu ní olófà tí mo fi jùúlẹ̀ o ànábì ọ̀fàlàyé tì wọ́n kàn ní kò ṣe àìṣe rẹ̀ yẹn la yaqtadi at-tahrima kama anna mutlaqal fi'li la yaqtadi al-wujub fa mutlaqu at-tarki la yaqtadi at-tahrim common sense tó lójútùú nù kéwù ni tí ó dàrú ànábì ò ṣe nǹkan kò tí ì sọ kínní yẹn di èèwọ̀ títí tá a fi mọ reason tí òjì ó ṣe ẹlẹ́ẹ̀kejì wá ní pé agbọ́dọ̀ aráàlú dájú pé ṣé gbogbo ń tà ànábì ṣe nínú láìfù ẹ̀ pátápátá ló ní rẹ́kọ́ọ̀dù ǹjẹ́ wọ́n ní rẹ́kọ́ọ̀dù gbogbo activities ànábì látijọ́ tọ́lọ́run ti sọ wá yìí tó rán Jibrilu sí pé ẹ mú ọ̀rọ̀ mi lọ́ọ́ bá àbí tó sì rán Israfilu tó gbé dìde ńjọ́ tá ànábì kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní mọ rí ìrahasọ́tù nubuwa tó kọ́kọ́ gbé Israfilu dìde sí ànábì sallallahu alayhi wa sallam gbogbo activities ànábì látàárọ̀ dálẹ́ látàlẹ́ mọ́júmọ́ ǹjẹ́ rẹ́kọ́ọ̀dù wà fún fa títí tó fi kú tó dẹ̀ tẹ̀ wá lọ́wọ́ lẹ́nìí tẹ́nìkan fi wá láyà láti sọ pé ànábì ò dán wò rí wà láyà ànábì ò ṣe rí tó ìwọ́ba aláyé ó sojú rẹ̀ àbí dodo life history gbogbo àwọn sahaba lẹ́yọ kọ̀ọ̀kan fa láti bẹ̀rẹ̀ ẹjọ́ tán ti bí wọ́n dé parí àbí láti ẹjọ́ tán ti gbà sílámù díjọ́ tán kú ṣé gbogbo rẹ́kọ̀dù yẹn ń bẹ lọ́wọ́ rẹ̀ tó fi wá ní decisive evidence lórí kí làwọn sahaba dánwò tó fi máa sọ pé ẹ̀ka náà bá ṣe ní ìlànà òkèlà ilé ìnà kọ̀ bá wọ́n rìpọ́tù ẹ̀ fún wa ṣé gbogbo ń tán ṣe wọ́n rìpọ́tù fún wa ìyẹn jó já sí wípé ń tá a bá ṣàtìrí ìpìlẹ̀ fún tí ìpìlẹ̀ yẹn bá wá generic nínú Islam nínú Quran àbí hadith téèyàn bá ń gbìyànjú àti súnmọ́ Ọlọ́run lágbọ́nrin bẹ́ẹ̀ àní kàṣẹ níbi yín jẹ́ àlàyé ráńpẹ́ nípa ntí ń jẹ́ bídà ọ̀rọ̀ tọ́lọ́run tún wá sọ tẹ́lẹ̀ tó tún jẹ́ àdìmọ́wọ́ ọ̀rọ̀ tí kálukú tún fi gbọ́dọ̀ kíyèsára látara dodo ń ta ti kọ́ láti bẹ̀rẹ̀ súrátù Hud tó láti ń ti lọ sí parí dodo àyà tó kù tí ó fi parí náà nísìnyí bóyá ló wọ àyà 10 Ọlọ́run wá ń fún wa ní recap ń summarize gbogbo ń tí ń sọ̀bọ̀ láti bẹ̀rẹ̀ súrà yẹn ń fún wa lákòóyawọ́ ń pé tó bá gbàgbé gbogbo ń ta tiẹ̀ wá sọ yìí ṣáàdì eléwọ̀n yìí mọ́wọ́ nítorí ẹlòmíì máa sọnù nínú ọ̀rọ̀ á sì sọnù nínú detail tó bá bẹ́jọ́ tó lọ́ǹgì pàdé ó ti lè sọnù kó máa fi yìí tọ́gbọ́ gbẹ̀yìn gbàgbé yìí tó kọ́kọ́ gbọ́ wá di àwọn eléwọ̀n yìí mọ́wọ́ Ọlọ́run ní fásitì kàmọ́ umirita lọ́ọ́ dúró déédéé tán bá ní kíni lẹ́sìn ní súrátù Hud istiqama ní pé dúró déédéé lójú ọ̀nà tọ́lọ́run bá fi ọ́ sí wàlá tẹ̀tì gáwọ́ ẹ má kọjá àlà wàsíyà kan nìyẹn àsọkalẹ̀ kan nìyẹn wáàsí kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì wáàsí tàtú wá dìmú ní ìtafẹ́ kàlẹ́ ní tọ́lọ́run ní wàlá tarkanu ila alladhina zalamu fatamassakumun naru wama lakum min dunillahi min awliya thumma la tunsarun wala tarkanu ila alladhina zalamu Ọlọ́run tẹ́ bá fẹ́ ṣàṣeyì nídìí istiqama tẹ́ bá fẹ́ rẹ́sìn ṣe ntẹ́tù dìmọ́ ni pé la tarkanu ila alladhina zalamu ẹ má fara ti alábòsí ẹ má súnmọ́ alábòsí fatamassakumun nar kí iná tí ń jò lára alábòsí tẹ́ fojú rí kí iná rẹ̀ má bá ara yín lára ọ̀dọ́ tó bá rẹ́ni tí ń balẹ̀ Ọlọ́run ọba jẹ́ mọ́yàn lọ́rẹ̀ẹ́ o Ọlọ́run ní sọ bẹ́ẹ̀ kí mọ́yàn wọn lọ́rẹ̀ẹ́ fatamassakumun nar iná tí ń bẹ lára rẹ̀ kó má bá jó ọ ọba yéjẹ́ kan tí ń ba yéjẹ́ tí wọn náà sì mọ̀ bẹ́ẹ̀ ọwọ́ atara bẹ́ẹ̀ ọgbàjúmọ̀ ọtara bẹ́ẹ̀ orówó níjọ́ tó bá pàdé ń ṣe ló ń lọ ya sẹ́fì pẹ̀lú ẹ̀ ń ké mọ bá star pàdé tó sì mọ̀ pé ń ba yéjẹ́ ni olóṣèlú tó dájú pé lèyí ń jẹ́wọ́ òlu ní ń bàlújẹ́ ní níjọ́ tó bá pàdé ṣọmọ pé sẹ́fì lọ ń yá pẹ̀lú ẹ̀ tínú rẹ̀ ń dùn pọ̀ bá olókìkí èèyàn pàdé wala tarkanu ila alladhina zalamu fatamassakum níjọ́ wọn wà tó jáwọ́ ń bí àbòsí wọn nígbà tí gbogbo èèyàn bá ń celebrate wọn ṣebí ká fojú pípọ́n wò wọ́n náà ní òní encourage wọn àti mọ̀ ṣe bàjẹ́ ń lu jìbìtì cyber crime ọmọ yahoo àdúgbò yín ní gbé àbínú ẹbí yín lọ́wà wọ́n náà ti wà náà ti mọ̀ sọ̀rọ̀ wọn láì dáa tẹ́lẹ̀ pé ọmọ òsì ní gbogbo wọn àwọn ọmọ burúkú níjọ́ tó wá bùn ọ́ lówó tó fi 500,000 naira sákàùntì rẹ̀
níjọ́ náà ló yí tọ́ọ̀tì rẹ padà pé ẹ̀ṣẹ̀ ráhùn ọmọ yẹn náà ọlọ́wọ́n ṣàánú situation Nàìjíríà lọ́sọ̀ ẹlòmíì dìbẹ́ nú wọn fa. wala tarkanu ila alladhina zalamu fatamassakumun nar. má fi ọ̀nà kan sọ́nà kejì fi ọkàn rẹ fi fà mọ́ àwọn alábòsí àwọn tó ṣàbòsí sọ́lọ́run bóyá bó wọ́n ń ṣe àbí wọ́n ń ṣàbòsí fọ́mọlà kejì wọ́n ń pa àwọn èèyàn lẹ́kún. fatamassakumun nar tó bá fi ọkàn rẹ fà sọ́dọ̀ wọn tó ajá wọn ní ààyò rẹ nínú ọkàn àwọn ní tímọ́tímọ́ rẹ nínú ọkàn ẹni ọ̀rọ̀ rẹ bá rí bẹ́ẹ̀ Ọlọ́run ní fatamassakumun nar iná tí ń bẹ lára rẹ̀ orí ibú tí ń bẹ lára rẹ̀ ó jó wọ náà radiation rẹ̀ ọkàn wọ náà láfi gbọ́dọ̀ mọ́ta lábàṣe. ẹ bá kíyèsí láti bẹ̀rẹ̀ súra yìí súra tó Hud yìí tẹ́ẹ̀fì mọ̀ pé sọ́mùrì ní àyà yìí tún jẹ́ fún àwọn fáàkì tó pọ̀ tá a ti kà sẹ́yìn nínú súra tó Hud. ẹ rí i pé gbogbo àwọn ìtàn tọ́lọ́run ń pa nígbà tó pìtàn Ànábì Nuhu àtàwọn ìjọ rẹ̀ bó ṣe pa wọ́n rẹ́ ẹ kíyèsí wípé ń lo láńgbéèjì kan àáka mélòó kan bẹ̀ nísìn gbà tó fẹ́ pa àwọn ìjọ Ànábì Nuhu rẹ̀ ó ní hatta idha jaa amruna wa farata nuru qulna ahmil fiha min kullin zawjayn ithnayn wa ahlaka illa man sabaqa alayhi alqawlu wa man amana wa ma amana ma'ahu illa qalil. Nuhu ńgbà tí àṣẹ àwọn Ọlọ́run Ọba bá dé tí omi bá ṣẹ́yọ láti inú ibi tí ẹ ti máa kóná ọ́fùnù búrẹ́dì àbí ibi tá a ti máa àrò tá ẹ ti máa dáná tí wọ́n ń tọ́lọ̀ sọ pé bẹ́ẹ̀ ni omi ó gbà jáde níbẹ̀ ni bínú mi ó bá jáde. níjọ́ tí ìṣẹ̀lẹ̀ ní bá ti ṣẹlẹ̀ ihmil fiha min kullin zawjayn ithnayn inú ọkọ̀ ojú omi tá a ní ọkàn kalẹ̀ yẹn ó yá máa kó gbogbo ẹranko àtẹnìyàn máa kó wọn láwọn ènìyàn tó bá gba tiẹ̀ máa kó wọn sínú ọkọ̀ ojú omi yẹn kó máa jẹ́ lákọ lábo wa ahlaka àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ náà kó wọn síbẹ̀ ìyẹn àwọn tó bá ṣe tiẹ̀. illa man sabaqa alayhi alqawlu àfàwọn àwọn tá a ti sọ̀rọ̀ ṣáájú tọ́rọ̀ wa ti ṣe kádàrá ti ṣe lérí wọn pé ẹni àánú làwọn eléyìí ẹni ìparẹ́ làwọn eléyìí ìyẹn ní pé àwọn tó bá gba tiẹ̀ àwọn tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lára ẹ̀ wọ́n là pẹ̀lú rẹ̀ ni wọ́n là wa ma amana ma'ahu illa qalil àwọn tó sì gbọ́ lọ́wọ́ ọba gbọ́ pẹ̀lú rẹ̀ kéré. ní gbàgbé ńgbà tá a bá tafsiri débẹ̀ a sọ pé àwọn kan ní 8 ni wọ́n a sọ pé àwọn kan ní wọn kọjá 40 àwọn kan ní 6 ni wọ́n akaye nọ́mbà tí àwọn afún tafsiri sọ. ìgbà tó dibi ìjọ ta Nábì Hudu àwọn adàlùlá Ọlọ́ni wà lámájá amúrù náà ńgbà tí bínú àwọ Ọlọ́run Ọba dé ta fẹ́ jẹ wọ́n yà náà jẹ́ iná Hudan àwa là Nábì Hudu kò wá dákẹ́ ń bẹ̀ ó ní walladhina amanu ma'ahu àtàwọn tán gbọ́ Ọlọ́run Ọba gbọ́ pẹ̀lú ẹ̀ tí wà ń bi láńgbèjì pẹ̀lú ẹ̀ yẹn ni kẹ́ ẹ mọ́ falà sí lábẹ́. ìgbà tó sọ ti Nuhu ọ sọ pẹ̀lú ẹ̀ yẹn ni kẹ́ àwọn tó gbọ́ Ọlọ́run Ọba gbọ́ tí wọ́n ta kété ọ̀tọ̀ ní kí wọ́n máa sin Ọlọ́run Ọba kọ́ máa wá bá àwọn alábòsí ṣe kọjá sí pé àárín àwọn ẹni bí wọ́n ti máa rí ọ gbogbo gbà àwọn lọ̀rẹ́ rẹ àwọn ní tímọ́tímọ́ rẹ àwọn láàyò rẹ. Ọlọ́run ròyìn gbogbo àwọn tóun kólà níbi àwọn ìbínú tóun bínú sí gbogbo ìjọ kọ̀ọ̀kan ó wá ní mọ́lá Nuhu òun pẹ̀lú àwọn tó gbà á gbọ́ òun pẹ̀lú àwọn tó gbà á gbọ́ pẹ̀lú ẹ̀ tán wà pẹ̀lú ẹ̀ ní gbogbo ìgbà. ìwà pẹ̀lú ẹni rí a máa lání tó bá lọ́rẹ̀ẹ́ rí kódà bí ọba yàn ọlọ́rẹ̀ ìwọ lọ́ọ́ fira rẹ tì sí lọ́dọ̀ nípa jájọ́ máa ṣọ̀rẹ́ nítorí pé àlùbáríkà oríire ara rẹ̀ yóò máa dọ́dọ̀ tiẹ̀ náà. tó bá sì lẹ́ni ibi nítòsí rẹ̀ máa sá fún un nítorí wípé ibi tí ń bẹ lára rẹ̀ ó ṣeé ṣe kí radiation rẹ̀ kọ́ máa kàn wọ́n náà fatamassakumun nar iná àti bínú Ọlọ́run Ọba ti ń tẹ̀lé káàkiri bí èèyàn bá bá aṣọ rẹ̀ òun náà máa nípìn bẹ́ẹ̀. Ọlọ́run ní nígbà tá a pa àwọn ọjọ́ Húdù rẹ̀ najayna Hudan Allah Hudu ń tiẹ̀ walladhina amanu ma'ahu àtàwọn tán gbọ́ Ọlọ́run Ọba gbọ́ pẹ̀lú ẹ̀ ó fi pẹ̀lú ẹ̀ síbi òun náà. ìjọ Ànábì Sọ́líhù ńkọ́ Ọlọ́run alámájà amúrúnà ńgbà tí àṣẹ àwọn Ọlọ́run Ọba dé àmì wá dé ìbínú wá dé najayna Salihan akó Sọ́líhù là níbi ìyà ó ní walladhina amanu ma'ahu bi rahmatin minna àtàwọn tó gbọ́ Ọlọ́run Ọba gbọ́ pẹ̀lú ẹ̀ ó tún fi ma'ahu sí torí wọn náà mọ ibira rẹ pé ma'ahu tiẹ̀ àwọn wo lọ wà pẹ̀lú sáwọn ẹni eré ló ń bá ṣe ni àbáwọn ẹni ibi àwọn wo ló kó rọra. gbàtọ́lọ́n tún sọ̀rọ̀ àwọn ìjọ Lútù oníkọ́lù yá Lútù àwọn màláíkà ń sọ fáwọn Ànábì Lútù wípé inna rusulu rabbika òjíṣẹ́ Ọlọ́run Ọba ni wàá fọkànbalẹ̀ lan yasilu ilayka àwọn ẹni ibi yìí àwọn ìjọ rẹ̀ wọn lè ra burú sí ọ fa asiri bi ahlika bi qita'in minal layl ó yá kó gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ ẹ kó wọn lálẹ́ mọ́júmọ́ kó wọn láàrin òru kán wá pẹ̀lú rẹ̀
ìjọ anabi Shuaibu alayhi salatu wa salam onu alamaja amruna Ọlọ́run nígbà tá fẹ́ bínú sí wọn najayna Shuaiban alla Shuaib walladhina amanu ma'ahu bi rahmatin minna àtàwọn tán gbọ́ Ọlọ́run ọba gbọ́ pẹ̀lú ẹ̀ ìyẹn nípa àwọn tán wọ́n jọ ń ṣẹ̀sìn wọ́n jọ ń ṣe ni ló fi láti jẹ́ kí gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ rí ó kún fọ́fọ́ pẹ̀lú àwọn ẹni rẹ̀ anabi ní almaru ma'a man ahabba tó bá dijọ́ alkiyama ẹnì kọ̀ọ̀kan máa wà pẹ̀lú ẹni bá nífẹ̀ẹ́ sàbí kan ló béèrè lọ́wọ́ anabi bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam pé mata sa'atu ya rasulallah ó ní anabi nígbò la yí ọ̀parẹ́ nígbò lọ́lọ́run ó ṣèdájọ́ gbó gangan ní ọ̀ṣẹlẹ̀ anabi ní madha a'dadta laha wa ma a'dadta laha ó ń béèrè gbàtà yí ọ̀parẹ́ kí ni wọ́n ti ṣe kalẹ̀ kí lọ tọ́jú kí ni palẹ̀mọ́ rẹ̀ tó fi wá jẹ́ pé déètì ìjọ tá yí ọ̀parẹ́ ló bùkátà sàbí náà ní ma a'dadtu laha min kathiri solatin mi ò rí irun tọ́jú irun mi ò tó nǹkan ìyẹn irun náfìlà tí yẹn lè gbójúlé pé mo ṣiṣẹ́ kalẹ̀ síwájú Ọlọ́run wala siyamin mi ò sì ráwẹ̀ tọ́jú kalẹ̀ tọ́pọ̀ walakin uhibbullaha wa rasulahu àmọ́ nǹkan tí mo lè sọ pé mo nínú iṣẹ́ tó dá mi lójú ni pé ìfẹ́ Ọlọ́run ọba ń bẹ lọ́kàn mi ìfẹ́ ànábì ń bẹ lọ́kàn mi mo nífẹ̀ẹ́ Ọlọ́run ọba ó yè kúrú mo sì nífẹ̀ẹ́ ànábì wa sọ fún pé wal mar'u ma'a man ahabba tó bá jẹ́ ìfẹ́ Ọlọ́run ọba náà níṣẹ́ tó tọ́jú kalẹ̀ ìfẹ́ ànábì sallallahu alayhi wa sallam náà níṣẹ́ iṣẹ́ tó tọ́jú kalẹ̀ fọkànbalẹ̀ níjọ́ alkiyama al mar'u ma'a man ahabba ẹnì kọ̀ọ̀kan máa wà pẹ̀lú ẹni tí bá nífẹ̀ẹ́ tó bá jẹ́ ànábì ní ó jẹ́ ológun jù ní bẹnu ọkàn rẹ ló nífẹ̀ẹ́ jù sáfù ànábì náà ló ti bára rẹ̀ níjọ́ alkiyama tó bá sì já wọn ní fútbọ́ọ̀lù àwọn ọ̀rọ̀ wọn ló gbé sọ́kàn ọ̀rọ̀ ẹjọ́ wọn ló rò láàárọ̀ tí ó fi dalẹ̀ àlá wọn ló ńlá àlá àwọn fíìmù ló ńlá sáfù wọn náà ló ti bára rẹ̀ tó bá dijọ́ alkiyama kíkálùkọ́ wa bí rẹ̀ pé ta ló jẹ́ ológun jù ta ní bẹnu ọkàn rẹ̀ sáwọn ẹni ire ni àbáwọn ẹni ibi gbogbo ẹni tó bá ti jẹ́ ológun jù sáfù wọn ló ti bára rẹ̀ tó bá dijọ́ alkiyama Ọlọ́run já bára wọn sáfù àwọn ẹni ire. Anabi sallallahu alayhi wa sallam nu hadithi mi tó fi dá wa lẹ́kọ̀ọ́ ó ní àwọn màláíkà kan bẹ tọ́lọ̀ ń dá wọn inna lillahi malaikatan sayyara Ọlọ́run láwọn màláíkà kan tí wọ́n máa ń rìn káàkiri iṣẹ́ tí wọ́n ní kankan máa ń rìn káàkiri kan máa ń rìn káàkiri orílẹ̀ yaltamisuna majalisa dhikr wọ́n máa wá dodo bí táwọn èèyàn bá wà tí wọ́n bá kójọ tí wọ́n bá rántí Ọlọ́run ọba ń bẹ̀ irú bá ti ń ṣe tẹ̀fsírì àkójọ kan ni tí ayé tuntun tún mú wá kì í ṣojú kan náà la jókòó sí a máa pàdé lórí pílátífọ́ọ̀mù kan náà a pàdé lórí péjì kan náà lásìkò kan náà dodo rántí Ọlọ́run àwọn màláíkà máa wá dodo ibi táwọn èèyàn bá ti pé bìrì kò tó bẹ́ẹ̀ tí wọ́n rántí Ọlọ́run ọba ń bẹ̀ wọ́n ń ṣàzíkìrì ń bẹ̀ wọ́n ń dára wọn lẹ́kọ̀ọ́ ń bẹ̀ yatadarasuna al-Qur'an bóyá wọ́n ń kọ́ra wọn lálùkùrán ni àbí wa yuhallilunahu wọ́n ń ṣe la ilaha illallah ń bẹ̀ ni wa yusabbihunahu subhanallahi wọ́n ń ṣe ń bẹ̀ ni wọ́n ń fọlọ́wọn ọba mọ́ ń bẹ̀ ni gbogbo rántí Ọlọ́run tí wọ́n bá ń ṣe ń bẹ̀ àwọn màláíkà wà pé síbẹ̀ wọ́n tún máa ké síra wọn tanadaw halumo wọ́n máa pera wọn pé alumo ila hajatikum ń tà ń wá káàkiri tọ́lọ̀ ní a máa wá káàkiri erílẹ̀ àti ara wọn kan bí o ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ẹ̀yin màláíkà yòókù ẹ̀ máa bọ̀ wá bí o gbogbo wọn wà á pé tìyín. illa wa hafatuhumul malaikatu wa ghashiyatuhumur rahmatu àwọn màláíkà ó pé tìyín bẹ́ẹ̀ ìkẹ́ Ọlọ́run ọbọ̀ sọ̀kalẹ̀ síbi tẹ́ wà. wọ́n wàá mú orúkọ yín anabi sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ o wọ́n mú orúkọ dúdú ẹ̀yin tẹ́ jókòó dúdú ẹ̀yin tẹ́ àtẹ́ndì wọ́n mú lísìtì orúkọ yín wọ́n mú lọ sánmà láti lọ fi jíṣẹ́ fọ́lọ́run wọ́n máa fọ́lọ́run lábọ̀ Ọlọ́run máa bí wọ́n kíkí lẹ̀ fáwọn ẹ̀dá mi lẹ̀ tí wọ́n ń ṣe àfi wọ́n lẹ̀ wọ́n ń ṣàzíkiri ni àfi wọ́n lẹ̀ wọ́n rántí wọ́lọ́wọ́n ọ̀rọ̀ wọ́lọ́wọ́n ọba ni wọ́n ń sọ ọ̀rọ̀ rẹ̀ jẹ wọ́n lógún ìrántí rẹ̀ jẹ wọ́n lógún Ọlọ́run máa béèrè lọ́wọ́ àwọn màláíkà pé kí wọ́n ń fẹ́ gan kí n ṣe fún wọn àwọn màláíkà ni àkórí tó tóbi jù nínú gbogbo bùkátà wọn náà làlìjẹ́nnà Ọlọ́run máa ní ṣé wọ́n ti rí ni tí wọ́n fi wá mójútọ́rọ̀ àlìjẹ́nnà tí wọ́n ṣàǹfẹ́ tó bẹ́ẹ̀ àwọn màláíkà ni wọn ò kúkú rí wọ́n dúró náà ní tí wọ́n bá wá rí ńkọ́ bó ni wọ́n bá ṣe ṣiṣẹ́ tó ó dáa kí ni wọ́n ń sá fún aburú wo ló kà wọ́n láyà jù tí wọ́n fẹ́ kó ṣe àwọn màláíkà ní iná ni tó tóbi jù tí wọ́n ń sá fún Ọlọ́run ó ní ṣé wọ́n ti rí ni tí wọ́n fi wá ń sá fún àwọn màláíkà ó dáhùn pé wọ́n kúkú rí wọ́n dúró ní tí wọ́n bá wá rí bó ni wọ́n bá ṣe sá fún tó Ọlọ́run ní ẹ bá ń sọ ẹ máa jẹ́rìí ishhadu anni qad ghafartu lahum ẹ máa jẹ́rìí pé mo ti foríjì gbogbo àwọn tí wọ́n wà lórí ìjókòó náà gbogbo àwọn tán wà ń bi tẹ̀fsírì náà mo foríjì wọ́n gbogbo àwọn tán wà ń bi wáàsí rẹ̀ tí kìí ṣe tèébú tí kìí ṣe tèpè tí wọ́n jókòó síbẹ̀ tán ná dátà tí wọ́n ná àkókò wọn nídìí ẹ̀ mo foríjì gbogbo wọn Ọlọ́run má ṣe àforíjì wa Ọlọ́run má ṣe àyàfi wa Ọlọ́run mọ̀ ní ẹ̀yin màláíkà ẹ jẹ́rìí sí ẹ̀kọ́ kalẹ̀ pé mo foríjì gbogbo wọn àwọn màláíkà tó wá mọ̀ pé tó Ọlọ́run inna fihim fulana ibn fulan lágbájá ọmọ lágbájá kan bẹ láàrin wọn
òun ò jókòó tì wọ́n o òun kàn wo Facebook lọ kàn pass by ni o kàn ra wò wọ́n pé kí náà eléyìí ṣe ọ pass by lásán ni ó wá gbowó lọ́wọ́ ẹnìkan lérí ìjókòó wá sí ni pé ẹnìkan jẹ́ lówó wá gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹnìkan wá gba kinní kan lọ́wọ́ ẹnìkan ni kìí ṣe pórílì jókòó tì wọ́n ọlọ́wọ́n wà ní innahumul qawmu la yashqa bihim jalisuhum ẹ fowókọ tiẹ̀ náà sí i ní pé kò sí láàrin wọn tí wọ́n jọ rántí ọlọ́run pé ó kàn tiẹ̀ ṣèṣe ní sásìkò òun náà ẹ fòun náà sínú líìsì ṣe ráwọn èèyàn yẹn la yashqa bihim jalisuhum ẹni bá jókòó tì wọ́n lásán gan kò lè sórí ibú mọ́ àwọn nǹkan nìyẹn bí yẹn jókòó tì wọ́n kò lè ṣe kíni mọ́ kò lè sórí ibú mọ́ túmọ̀ sí pé àwọn nǹkan ń bẹ bí yẹn jókòó tì wọ́n yóò sórí ibú bí yẹn jókòó táwọn nǹkan kódà bọ̀ bá wọn ṣe ń bi orí bó bá wọn dán tí wọ́n ń dánwò ń pò kàn jókòó tì wọ́n òun wòran wọn ọ̀ ń gbádùn ẹ̀ ọkàn rẹ̀ fà síbẹ̀ ó sì máa pinnu orí ibú wọn lọ́lọ́run fi ní wàlá tẹ́rkánù tó bá yẹ pé ẹ fẹ́ ṣe ìsìnkọ́ mọ́ ẹ fẹ́ dúró déédéé o ẹ sì kọ́ gbọ́n nínú súrátù húdù yìí ní tẹ́ tí gbọ́dọ̀ dì mọ́wọ́ ni pé wàlá tẹ́rkánù ilà lladhina zalamu fatamassakumun nar wama lakum min dunillahi min awliya thumma la tunsarun. Nínú aburú tí ń bẹ níbi kíyàn associate ara ẹ̀ máwọn ẹni bí òun ni pé yóò jẹ́ kí tauba àti túbá ẹ̀ṣẹ̀ àti tètè padà sọ́dọ̀ Ọlọ́run abó mọ́ nira fún yàn kò sẹ́ni tí ò níbi ó kù sí gbogbo bí ó bá wá kù sí mọ́ yàn ọ̀rẹ́ ń bẹ lẹ́sìn ní ayé ni gbogbo bí tó bá kù sí lẹ́sìn ní ẹ̀sìn ni lẹ́sìn ní ayé ni gbogbo bí tó bá kù sí tó bá já ṣìṣe rẹ̀ mọ́ associate ọ̀rẹ́ ń bẹ ẹni tí mutí má lọ yan àwọn ọ̀mùtí lọ́rẹ̀ẹ́ bó bẹ́ tó bá ti láwọn ọ̀mùtí lọ́rẹ̀ẹ́ tẹ́ ti pọ̀ ń díẹ̀ tẹ́ ẹjọ́ ń lọ lé ọtí tẹ́ ẹjọ́ mú tí gbogbo yín jọ ń gbà á síra wọn tẹ́ ẹjọ́ ń rọtí fúnra yín yóò difficult fún ọ láti jáwọ́ tó bá ń lu jìbìtì mọ́yàn ọ̀rẹ́ ń bẹ tó bá tiẹ̀ ń gbìyànjú àti ìjọ ẹtúbá mọ́yàn ọ̀rọ̀ tó bá ti mú ọlọ́rẹ̀ ń bẹ ń táwọn ọ̀rẹ́ rẹ̀ ń ṣe ẹ̀ẹ́jọ́ máa fọsẹ̀ fẹsẹ̀ wọn sẹ̀ ní ọ̀nà rẹ̀ ó máa jìn sí ń bẹ ò ní tètè mọ̀nà lé mọ́ ò ní tètè mọ̀nà àti padà sọ́dọ̀ Ọlọ́run ọba mọ́ torí gbogbo ọjọ́ tí ẹ̀mí rere bá ń kó sí ọlọ́kàn pé àbíkọ́ jáwọ́ ni ọmọ wo tàwọn ọ̀rẹ́ rẹ̀ ọmọ tẹ̀síwájú mi ò tí àchíìvù tó nǹkan bẹ́ẹ̀ tí mo ti wà rówó kójọ ń bẹ̀ tó lágbájá ṣé mo ti wà ṣe tó lágbájá àwọn lágbájá tún ya wèrè jèmi lọ ọmọ awo tiwọn yẹn ọmọ ó ti mọ ríra rẹ bí ẹni rẹ toro ti associate ara rẹ máwọn tẹjọ ń ṣàbúrú kápẹ́ wọ nìkan ni ọmọ ríra rẹ láláì dáńjọ́ tó bá fẹ́ jáwọ́ yóò rọrùn fún ọ. wala tarkanu ila alladhina zalamu ẹ má fi ibi kankan fi sọ́dọ̀ àwọn alábòsí fatamassakumun nar iná wọn mọ radiation náà wọn mọ jó yín ẹ mọ̀ rí àwọn èèyàn àìmọye ìgbà ló ti ronú kó wọn jáwọ́ ń bí aburú bẹ̀ táwọn ọ̀rẹ́ rẹ̀ tán máa sọ fún un pé ká lọ kí òkín lè rẹ̀ 60 ẹ̀ tán bá ti sọ fún un pé ó yá torí yóò mọ̀ òun pé wẹ́ kéékù sèmi nìkan akúpọ̀ tá à ń ṣe tí Ọlọ́run ọba dé náà apọ̀ tá a jìyà inú náà tá a bá ṣàti pọ̀ tá a bára wa ń bẹ̀ agbègbè ó jọmọ nájú ń bẹ̀ náà ni tí ọba ti jólú ẹ̀ nìkan nìyẹn ń bẹ̀ ń bẹ̀ bí ṣètánù ṣe máa bá a sọ̀rọ̀ nú ẹ̀mí rẹ̀ nu yóò máa sọ fún pé al-musibatu idha ammati khaffat mùsíbà tó bá ti kárí ilé tó bá ti kárí oko ìyà tó bá ti dọ́dọ̀ everybody tó kárí ṣe mọ̀ pé yóò fúyẹ́ lára ẹni bá a ti mọ̀ rò nínú ìyà àtayé nu pé ìyà tó bá ti kárí tó bá ti pọ̀ tá a jọ ń jì ọ̀hún kò ní ànífìlẹ̀ ń polé mọ́ ìyàlùkìyàmọ̀ rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ ń bẹ́ẹ̀ arọ́ mọ̀ nìyí sí bẹ́ẹ̀ bá ṣe pọ̀ sí ń bẹ̀ náà láró ṣe mọ̀ nìyí sí nítorí ẹ̀tún dọ̀tá ara yín bẹ̀ ọlọ́mọ ṣe wá lọ́mọ náà. àwọn méjì kan bẹ tí àwọn mímọ̀ mọ́ pìtàn wọn níbi tẹ̀fsírì kọ́rẹ̀ méjì ó gbéra wọn wọná kí wọ́n gbéra wọn wà lìjánà nítorí wípé Ọlọ́run sọ wípé àwọn kan tààrọ̀ rẹ̀ wọná nínú Suratul Furqan lọ́lọ́run ti ń sọ pé wa yawma ya'addu zalimu ala yadayhi yaqulu ya rabbi yaqulu ya laytani ittakhadhtu ma'a ar-rasuli sabila ní àyà 27 ya waylata laytani lam attakhidh fulanan khalila laqad adallani 'ani dhikri ba'da idh ja'ani wa kana ash-shaytanu lil-insani khazula. Ọlọ́run wa yawma ya'addu adh-dhalimu 'ala yadayhi ẹni tó rójú ọ̀nà ànábì tó rójú ọ̀nà ìsìláàmù tó rójú ọ̀nà bẹ̀rù Ọlọ́run torí ńlẹ̀ tí ó rìn tó ṣàbòsí fún rẹ̀ ìjọ alkiyama yóò padà gé kajẹ yẹkulu yóò máa sọ pé alẹ́ ìta ní ọmọ ṣe o yóò máa kábàámọ̀ pé ittakhadhtu ma'a ar-rasuli sabila
kò bá yẹ kí n ti tẹ̀ lójú ọ̀nà Nábì, kò bá yẹ kí n ti tẹ̀ lójú ọ̀nà Muhammadu. Ya wailata, ó mà ṣe o, laitani, kò bá yẹ lam attakhidh fulanan khalila, kí n má ti mú lágbájá lọ́rẹ̀ẹ́, ìbá tiẹ̀ tí má ti mí tiẹ̀, ìbá tiẹ̀ má ti mọ̀ rí. Laqad adallani ani dhikri, nítorí òun lọ sọ mí nù. Ǹjọ́ mo ti fijọ́ kan ronú pé àbí ń ṣe Islam ni, mo ti fijọ́ kan ronú pé àbí kémi náà yí padà ní kí n má ṣe bísínẹ́sì rádaràdà yìí mọ́, tá a ti ń lu jìbìtì, bísínẹ́sì tá a fi ń purọ́ fara ayé yìí. Laqad adallani ani dhikri, oko bàjẹ́ tí mo rorororo nínú ayé yìí, ẹni tó tì mí bọbẹ̀, ẹni tó introduce, ńjọ́ tí kọ́kọ́ mu tí láyé, ẹni tó kọ́kọ́ mú mi lọ lé ọtí, lágbájá ní ìbá tiẹ̀ mọ́ ti mọ́ rí. Laqad adallani ani dhikri, òun ni màá ké sí mi kó tú yá. Bàdá ìdíjà ni wọ́n dẹ̀ ṣe wáàsí fún mi, wáàsí ọ̀bá wọ̀ mí létí, tí ẹni mo wò tí ò fi wọ̀ mí létí, yóò máa wá kábàámọ̀ ìpè mi ọ̀bá mọ̀ ti mọ̀ rí, mi ọ̀bá mọ̀ ti bá a pàdé. Wa kana shaytanu lil insani khazula, ṣètánì ò níbi tó fẹ́ sin ọmọ ènìyàn dé tó tayọ kọjá kulẹ̀, tó tayọ ibi àdánù. Ọlọ́run ọba wa tún dá wa lẹ́kọ̀ọ́ nínú Suratu Safat, níbẹ̀ làwọn mímọ́ ti pìtàn nígbà tọ́lọ́run tún ròyìn àwọn ọ̀rẹ́ méjì tí kan padà wá bárẹ̀ lálìjẹ́nnà tí kejì padà lọlé iná. Ọmọ àlìjẹ́nnà dénú àlìjẹ́nnà. Ọlọ́run ní faqbala ba'duhum ala ba'din yatasa'aluna, àyà 50 nínú Suratu Safat. Aqbala ba'duhum ala ba'din yatasa'aluna, ọmọ àlìjẹ́nnà kọjú síra wọn, wọ́n máa wá wọ́n máa ní conversation, wọ́n jọ máa sọ̀rọ̀, wọ́n jọ máa share experience wọn, máa rántí kí làwọn gbáyé ṣe, kálukú máa rojọ́. Aqbala ba'duhum ala ba'din yatasa'aluna, wọ́n máa béèrè kí níbo lẹ́yìn gbádùn dé lọ́dọ̀ tí yín bẹ̀ nì. Qala qa'ilun minhum, Ọlọ́run lẹ́nìkan nínú ọmọ àlìjẹ́nnà máa wá sọ pé inni kana li qarinun, ǹjọ́ tí ń bẹ láyé mo lọ́rẹ̀ẹ́ kan tímọ́tímọ́. Qarinu bí àwọn àfún mímọ́, àwọn àfún tafsiri pọ̀ tán tú lọ́rẹ̀ẹ́, àwọn kan sì tú lálìjẹ̀nú, àlìjẹ̀nú tí máa dọ́mọ ènìyàn láàmú tẹ̀lé káàkiri pa aláṣẹ bí. Inni kana li qarinun, mo lọ́rẹ̀ẹ́ tímọ́tímọ́ kan tá a jọ rẹ́ gan. Yaqulu, ǹjọ́ tá ń bẹ láyé ọ̀rẹ́ mi máa ń sọ pé innaka laminal musaddiqina, ṣé wọn náà ń gba dodo wá sí táwọn àfáà yẹn ń ṣe, tí wọn náà gbàgbọ́ pé kinní kan bẹ tí ń jẹ́ ṣirò, ó tutù níbi tó kàwé, níbi táyé lajú dé yìí, níbi tí technology ti advance dé yìí, ṣáàkìá ó mọdún táwọn yẹn ti ń kú ṣá. Ọ̀rẹ́ nìkan tó kú tó padà wá tó sọ fún wọn pé ṣirò ń bẹ ṣá. Yọ́ máa sọ bẹ́ẹ̀ fún mi ńjọ́ náà tá a wà nílé ayé pé yaqulu innaka laminal musaddiqina, ṣé wọn náà bá wọn gbà á gbọ́ ṣá. Ipe tó bá dijọ́ àlùkìyámọ̀ Ọlọ́run wàá ṣèṣirò wa lẹ́yìn ikú, yóò gbé wa dìde. Ipe àìdá mi tí náà tá a bá fayé lẹ̀ tá a kú, wa kunna turaban, tá a ti di yẹ̀pẹ̀ nínú sàárè, wa izoman àtẹ̀gungun tá a ti kẹ́ fún, inna lamadinuna, ńpọ́lọ́hún kan bẹ tí ó gbé wa dìde tí ó mọ àkáǹtì wa. Wọ́n náà bá wọn ní doctrine yẹn, ó lọ bá wọn nígbàgbọ́ yẹn. Ọ̀rẹ́ rẹ̀ ń sọ bẹ́ẹ̀ fún un. Qala hal antum muttali'un, wọ́n ní màláíkà wà dá sí tí wọ́n sọ pé gbogbo yín ẹ wò ó, ṣé ẹ fẹ́ rọ́ọ̀rẹ́ rẹ̀, ọ̀rẹ́ rẹ̀ tó ń sọ pé ẹjọ́ nítàkùrọ̀sọ láyé yìí, sọ fẹ́ ríbi tó wà báyìí. Àwọn àfọ mímọ̀ wá fi tàn kan jẹ́rìí ń pé arákùnrin méjì kan bẹ, àwọn méjèèjì jọ ṣọ̀rẹ́, ìkan jẹ́ nìkan tí ò gbàgbọ́ àlùkìyámọ̀ gbọ́, kò gbọ́ lọ́wọ́ ọba gbọ́ rárá, ìkejì sì gbàgbọ́. Àwọn méjèèjì wá jọ ṣọ̀rẹ́, ọ̀rẹ́ òwò, wọ́n jọ ń kó owó jọ. Ọlọ́run sì kí àwọn méjèèjì owó tó pọ̀ ń bẹ lọ́wọ́ wọn, wọ́n ní owó gidi lọ́wọ́. Òwò náà lálùbáríkà, àti èyí tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àti èyí tí ò gbọ́ lọ́wọ́ ọba gbọ́, wọ́n jọ da kápítà pọ̀, wọ́n jọ ń ṣe business. Àtàkùrọ̀sọ wá dà wọ́n papọ̀ ńjọ́ kan, wọ́n ń sọ̀rọ̀ ìgbàgbọ́, wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn. Ìnìkan wá ń sọ pé èmi ò gbẹ̀sìn kankan gbọ́, mi ò sì gbà pé Ọlọ́run kan bẹ nínú para, tó bá ń bẹ ni yóò ti yọjú sí wa láti ìgbà yìí. Èmi ò gbà gbọ́, èmi ò sì gbà pé gbogbo ẹni tí ń kú ibì kan bẹ tí wọ́n ti ń lọ ṣèṣirò wọn, kò sí ìṣirò lẹ́yìn ikú. Níyàn bá ti kú tiẹ̀ tán nìyẹn. Ẹni bá lówó láyé ó ní, ẹni tí ó bá ní kò ní ní. Ẹni tí ó bá sì tòṣì láyé kò sí pé kó wá fọkàn sí péjọ kan bẹ tọ́lọ́run ó ṣẹ̀san ní lẹ́yìn tá a bá kúrò láyé ìtàn, òun tún padà gbádùn wájú Ọlọ́run. Ó ti tòṣì, ó ti ta látàgbé, òun gbàgbọ́ bẹ́ẹ̀. Àwọn méjèèjì wọ́n wá jọ lérí, èyí tó lówó lọ́wọ́ owó gùn, wọ́n ní wọ́n á sọ pé tó o bá mọ̀ yìí pé ó dá ọ lójú tòótọ́ pé ìjọ kan bẹ tí
á pàdé lẹ́yìn tá a bá kúrò láyé yìí tán sọ̀rẹ́ lèmi rẹ láti kékeré tó bá dá ọ lójú pé tòótọ́ ni pé ìjọ kan bẹ tá a tún pàdé lẹ́yìn ayé yìí tọ́lọ́wọ́n bó mọ̀ ṣèṣirò wa jẹ́ kémi rẹ kájọ ṣe ìdíje èmi gba ayé gbọ́ mi ò gba ọ̀run gbọ́ ìwọ gba ọ̀run gbọ́ ìwọ kó owó sọ́run jẹ́ kémi ó kó owó sáyé èyí sì máa fi gbogbo àṣeyọrí tí n bá ná sáyé màá fi hàn ẹ́ ntí wọn náà bá ná sọ́run tá a bá padà pàdé lọ́run mo fẹ́ rí i nígbàgbọ́ wípé kò sí nǹkan kan tí ẹni tó gbọ̀run gbọ́ yóò rí mú bẹ́ẹ̀ yóò já sófo ni kò sèrè kan tí ó rí mú bí sàrà kò sèrè kan tí ó rí mú bí tó bá tọ́jú owó sọ́wọ́ Ọlọ́run àwọn méjèèjì wá lérí kálukú sì fẹ́ invest lérí gbàdúrà ẹ̀ pé mo gbàdúrà bẹ́ẹ̀ mo dẹ̀ lè náwó lé lérí pé ntí mo gbàdúrà ni owó bísínẹ́sì àwọn méjèèjì capital bísínẹ́sì wọn wá dissolve bísínẹ́sì náà proceed tí wọ́n rí ń bẹ̀ wọ́n ní wọ́n wá kó owó náà wọ́n pín wọ́n lówó náà ń jẹ́ bíi thamaniyata alfi dínárì 8,000 èyí tá a bá fẹ́ fi abáníká fi dínárì kan dá 1,000 dínárì dá bíi 50 million naira ẹjá sọ pé capital business wọn jẹ́ 400 million naira wọn á ní ẹjá dissolve business náà ká liquidate ẹ̀ ká dẹ̀ pín owó kí kálukú dẹ̀ invest owó náà lérí èmi ò invest lérí ayé nítorí ayé mo gbàgbọ́ ìgbọ̀rún gbọ́ ìwọ náà wàá kó tiẹ̀ lérí ọ̀run káwájọ mọ́ wò ó kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú a fẹ́ pàdé wọn lẹ́ni tó gba ayé gbọ́ ó wá mú nígbà tí wọ́n pín owó náà sí méjì tí wọ́n pín ní 4,000 dinar ó mú 1,000 dinar níbẹ̀ orí ilé kan ilé náà rẹwà wọ́n lọ bá lu wọn kan ní ó fẹ́ talé náà ọwọ́ ara ilé náà mi bá máa kà á ní lárúbáwá àmọ́jọ́ ti lọ ọwọ́ ara ilé náà lọ́wọ́ ọba náà àbí wọ́n lọ́ba náà fàyè lẹ̀ sọ́rí ọwọ́ ara ilé náà lọ́wọ́ ọba náà ọ̀rà ilé náà rẹwà ó wá invite ọ̀rẹ́ rẹ̀ tó gbàjọ́ kan ìgbọ́n pé wá wo ilé tí mo ṣẹ̀ṣẹ̀ rà tara hadhihi dara bta'tuha bi 1,000 dinar qala ma ahsanaha ọ̀rẹ́ rẹ̀ tó gbàjọ́ kan ìgbọ́n wọnú ilé náà wọ́n ní káàkiri ń bẹ orí pé òun náà kí ajé kú kàlẹ́ ń bẹ̀ nípa àwọn náà owó sílé yìí ilé gidi nílé yìí ká fi tẹ̀gàn kún ká yọ tẹ̀gàn kúrò ń bẹ̀ falama kharaj amúgbà tó jáde nínú ilé náà qala Allahumma ó wá kọjú sọ́lọ́run ọba rẹ̀ láàrin wọn àtọ́lọ́run ní pé inna sahibi hadha ọ̀rẹ́ mi tá a jọ lérí qad ibta'a hadhihi dar ó ti ra lé bí 1,000 dinar 1,000 dinar ló fi rà wa inni as'aluka dara min duril janna èmi wá ń béèrè lọ́wọ́ Ọlọ́run ọba mo mọ̀ pé ilé ń bẹ lálìjánnà mo gbà tí wọ́n ń sọ níwàásí yẹn mo gbà gbọ́ ní táwọn òjíṣẹ́ fi jíṣẹ́ yẹn mo gbà gbọ́ bí n tiẹ̀ rí sójú èmi náà fẹ́ ra lé àlìjánnà mo fẹ́ kó fún mi nílé àlìjánnà fatasaddaqa bi 1,000 dinarin ó wá mú 1,000 dinar tọ́rẹ̀ rẹ̀ fi ra lé òun náà kó ó wá lọ fi ṣe sàárà Ọlọ́run ntí n bá rí ní sàárà yìí mo fẹ́ kó fi kọ́lé fún mi lálìjánnà ẹni yìí lòun fẹ́ rí ntí màá rí lálìjánnà yẹn ntí rí lálìkìyàmọ̀ ó lòun fẹ́ rí sójú ó fẹ́ pè é nírọ́ mo sì fẹ́ kó dára fún tòótọ́ mo fẹ́ kó kọ́lé alára fún mi lálìjánnà ó wá fi 1,000 dinar ṣe sàárà thumma makatha ma sha Allah nígbà tó tún di àsìkò tásìkò ṣe díẹ̀ thumma innahu tazawwaja bi imra'atin ńlárakùnrin tí òun gba ayé gbọ́ tí ọ̀gbọ̀rún gbọ́ ńlọ́ba tún wá obìnrin kan tó rẹwà nínú àwọn obìnrin tó lọ́lá jù tí gbogbo àwọn olówó àwọn bọ̀rọ̀kìnní tí wọ́n ń du káwọn fẹ́ kọ́ wá àwọn bà á àwọn obìnrin tán bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ owó erí wọn owó ògì wọn àmọ́ wọn ó wá mú owó 1,000 dinar nínú 4,000 yẹn ó kù 3,000 ó wá mú 1,000 nínú 3,000 tó kù lọ́ba tún lọ́ọ́ fi fẹ́ yàwó obìnrin tó rẹwà tó dáa fàdà áhù ọba tún ké sí ọ̀rẹ́ rẹ̀ tóun gba kìyàmọ̀ gbọ́ wàsọ́nà aláhu tọ́ àmàn ọ̀dáná fún kí wàá jẹ́ńjẹ́ ìyàwó falama ata nígbà tó dọ́dọ̀ rẹ̀ ó sọ fún pé inni tazawwajtu imra'atan bi 1,000 dinar mo ní jí ọmọ náà ní kí mo ti fẹ́ yàwó tuntun kan nísìn ọ̀rẹ́ wàá pọ̀ 1,000 dinar mo fi fẹ́ qala ma ahsana hadha nígbà tó sọ fún òun náà omi rí pé ó ṣe dà ntọ́ dáa ló ṣe falama nsaraf àmọ́ nígbà tó fi bẹ́ẹ̀ lẹ̀ tán ó tún kọjú sọ́lọ́run ọba rẹ̀ ó sọ pé ya Rabb Ọlọ́run ọba mi ò inna sahibi hadha ọ̀rẹ́ mi ń fa ayé yọ̀ mí èmi rẹ̀ jọ ń ṣèdíje afẹ́ mọ̀ nínú ayé àtàlùkìyàmọ̀ èwo ló lóore jù òun ti ń invest lérí ayé èmi fẹ́ invest lérí àlùkìyàmọ̀ inna sahibi hadha ọ̀rẹ́ mi yìí tazawwaja imra'atan bi 1,000 dinar ó tún sì mú 1,000 dinari nínú owó tá a jọ pín tá a fi ń ṣòwò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tún sì lọ́ọ́ fi fẹ́yàwó wa inni as'aluka imra'atan min al-huril 'ain mo sì gbọ́ nínú àdéhùn
táwọn òjíṣẹ́ fi jíṣẹ́ pé nínú àlìjẹ́nà nínú tí Ọlọ́run ọba ní palẹ̀mọ́ fún wa ń bẹ ní àwọn obìnrin tó rẹwà tán lóore ju gbogbo obìnrin ayé lọ, àwọn obìnrin tí wọn kì í ṣe nǹkan oṣù, àwọn obìnrin tí wọn kì í dàgbà, àwọn obìnrin tán rẹwà ju gbogbo tó rẹwà lọ láyé lọ. Àwọn obìnrin ọ̀hún mo fẹ́ kó o fi wọ́n fún mi, mo fẹ́ fẹ́ wọn. Fatasaddaqa bi alfi dinarin 1000 dinari tọrẹ mi fi ra obìnrin ayé tí máa tọ̀ tí máa yàgbẹ́ tí máa darúgbó tí ò ní rẹwà mọ́ èmi ó kó 1000 dinari yẹn láti fi ṣe sàárà. Mo fẹ́ kí obìnrin tó rẹwà jù bẹ́ẹ̀ lọ dúró dèmi lálùjánnà. Thumma innahu makatha ma sha Allah. Wọ́n ní ìgbàtúrẹ́gbẹ́. Thumma ishtara bustanayni bi alfi dinar. Ọ̀rọ̀ arákùnrin tó nígbàgbọ́ nú ayé, tó nígbàgbọ́ pé àláyé yìí láṣẹ, ẹni ìyà bá jẹ láyé ni ó jẹ lálkìyámà, ẹni ó bá gbádùn láyé ni ó gbádùn lọ́run. Ló bá tún lọ ra ọdọ̀ oko ńláńlá tó tóbi tí ó source of income ńláńlá gbígbà pé yàrá company ńlá méjì. Ó lọ ra bí alfi dinar pẹ̀lú 2000 dinar tó kù lọ́wọ́ ẹ̀. Thumma da'ahu ló bá tún ké sí ọ̀rẹ́ rẹ̀ tó gba ìjọ kan ìgbọ́ yìí pé tí wàá wò ó. Fa arahu yín wá ń fi hàn báyìí pé ṣé orí ní tèmi ń fowó ṣe, èmi ò rí tí wọ́n ń fowó rẹ̀ ṣe láti jọ yìí o. Fa arahu yín wá ń fi hàn ń pé wá wo gbogbo inú compound yìí. Inibtatu hadaini albustanain, mo tẹra gbogbo ọgbọ oko tó tóbi yìí. Faqala ma ahsana hadha, ó tún mi rí ó ti appreciate ẹ̀ pé ó gbìyànjú ó try o. Àmọ́ nígbà tó jáde ńbẹ̀ qala ya Rabb, ó tún lọ sunkún bọ́lọ́wọ́n bá rẹ̀ pé inna sahibi, ọ̀rẹ́ mi, kọ̀díṣtàrà bustanain, Ọlọ́run ọmọ tí ẹ lọ ra company ńláńlá méjì, ọgbọ oko méjì tí ó mọ fún lówó ńláńlá tí ó mọ rí nǹkan oko ńláńlá ńbẹ̀ bí alfi dinari 2000 dinari tó kó ti fi rà á. Wa ana as'aluka bustanaini fil janna, ọgbọ oko tó tóbi lálìjánà tó rẹwà, mo fẹ́ kó o fi rọ́pò ẹ̀ fún mi lálìjánà. Fatasaddaqa bi alfi dinarin, 2000 dinari tiẹ̀ náà tó kù òun náà tún fi ṣe sàárà. Àwọn méjèèjì jọ invest pé ẹja wo ta ni ó jèrè, ẹ sì já worú èrè tí kálukú ọjẹ. Wọ́n nígbà tí Ọlọ́run tó gba ẹ̀mí lọ́rùn àwọn méjèèjì, àyà tá a wá ń kà yìí nínú súrátù Sọ̀fáàtì wá ṣe lérí àwọn méjèèjì. Nígbà tí wọ́n sẹ́tọ́ máa àlìjánà yìí tó padà wà àlìjánà, tí wọ́n ròyìn ayé ti pẹ̀lú àwọn àlìjánà yòókù tí wọ́n jọ ń sọ̀rọ̀ táwọn gbáyé ṣe, ni màláìka dé ni wọ́n rán wọn létí pé ó ti gbàgbé ọ̀rẹ́ rẹ̀ tí ń bẹ láyé ni, ó ti gbàgbé ọ̀rẹ́ rẹ̀ tẹ́ ẹ jọ ṣèdíje ń pé tẹ́ ẹ bá dé lẹ́yìn ikú ẹ fẹ́ wo kí ni ó ṣẹlẹ̀. Innaka laminal musaddiqina tí ń sọ fún ọ pé ṣé wọ́n gbàjọ́ kan ìyẹn gbọ́ ni. Aidha mitna wa kunna turaban, ń pé tá a bá ti kú tá a di ẹ̀pẹ̀. Wá ìzọ́ ọmọ ń ta chike gungun, inna lamadinuna ṣọ́ba kan bẹ tó tún lè gbé wa dìde. Qala hal antum muttali'una, màláìka wa ń bi wọ́n pé ṣé ẹ fẹ́ rí ibi tó wà báyìí, ṣé gbogbo yín rẹ́dí àti wo ibi tó wà báyìí. Wọ́n wá sí gàgá. Fattala'a fara'ahu fi sawa'il jahim, Ọlọ́run ní a wá sí gàgá nínú suratu Sọ̀fáàtì. Ṣáàtì dákọ̀ àyà náà fẹ́ni tó bá fẹ́ wà lọ, àyà 55 láti àyà 50 bẹ́ẹ̀ lọ́lọ́ ní ọ̀rọ̀ náà wà. Pé fattala'a wá sí gàgá hàn wọ́n. Fara'ahu fi sawa'il jahim, dàtà sí gàgá tó máa àlìjánà rí ọmọ náà ló bá rí ọ̀rẹ́ rẹ̀ láàrin gbùngbùn náà jahim, àárín gbùngbùn nínú náà jahim. Níbẹ̀ ló ti rọ́ọ̀rẹ́ rẹ̀ tí ọ̀gbájọ́ kan ìgbọ́. Qala tallahi, níbẹ̀ ní tí wọ́n ń pariwo ní búra pé tallahi, mo fi Ọlọ́run ọba búra, in kita laturdin, ọ̀rẹ́ mi yìí ti kù díẹ̀ kó kó bá mi, ọ̀rẹ́ mi yìí kù díẹ̀ kó kó bá mi. Bọ́ọ̀rẹ́ ti ń kó bá wọ náà, bọ́ọ̀rẹ́ ti ń fà ọ́ lẹ́sẹ̀ sẹ́yìn níbi ìjọsìn, wọ́n ti ń fà ọ́ lẹ́sẹ̀ sẹ́yìn níbi ìṣeré, tí wọ́n ń tẹsẹ̀ rẹ ọbẹ̀ bí ẹ̀ṣẹ̀, ọ̀fẹ́ jáwọ́ ń bẹ̀bẹ̀ tàwọn ọ̀rẹ́ rí ọ̀jẹ́ tán bá ti ní ọ̀ká lọ. Ó ní watallahi, mo fọlọ́n búra, in kita laturdin, ó kù díẹ̀ kárakùnrin yìí ó kó bá mi, ó mi yí mọ́ ni mi, ó ṣèkì mi, ó fi ayé dà mí láàmú. Tó bá ti ra lẹ̀ yóò ní kí n wá wò, tó bá ti fẹ́ yàwó yóò ní kí n wá wò, màá dénú léèrè ẹ̀mí mi ó fẹ́ mọ̀ ṣèkì pé ha ọlá rèé, ìgbádùn rèé. Àmọ́ mo rọ́jú ìgbàgbọ́ yẹn ń bẹ lára mi láti gbà pé tàlkìyámà lóore ju tayé lọ. Tallahi, mo fọlọ́n búra, in kita laturdin, ó kù díẹ̀ kó kó bá mi. Àmọ́ walaula ni'matu rabbi lakuntu minal muhdarin, tí ìbá ṣe pọ́lọ́ ní mi ṣàánú ni èmi náà bá wà nù náà lé ní. Gbogbo ẹni tí yàn rẹ ẹja mọ́rú ọ̀rẹ́ tá yàn. Ọlọ́run ní wala tarkanu ila alladhina zalamu, gbogbo alábòsí ẹ má jẹ́ àwọ̀ wọn mara, níwọ̀ mara ìfẹ́, níwọ̀ mara ìwọ̀ mara pé mo prefer àwọn ni mo fẹ́ bá ṣe orá àwọn olùgbàdo òdodo ńlẹ̀, àwọn ẹni ibi lọ fẹ́ associate mọ́. Gbogbo àwọn tó bá associate mọ́
eré ẹ̀sìn wọn ló wà. Anabi sallallahu alaihi wasallam ó ní almaru ala dini khalilihi, almaru ala dini khalilihi falyanzur ahadukum man yukhalil. Eré ẹ̀sìn ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́ tó bá tọ́ kángun sínú ọkàn rẹ, eré ẹ̀sìn ẹ̀ ló wà. Gbogbo irú ẹ̀sìn tó bá wù kó ní irú eré ẹ̀sìn ẹ̀ ló wà. Tó bá jẹ́ pòkí nìwọ náà, almaru ala dini khalilihi, bẹ́sìn ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́ bá ṣe rí bẹ́ẹ̀ lẹ̀sìn tiẹ̀ náà ṣe rí. Falyanzuri ahadukum man yukhalil, kí kálukú kíyèsí ta ló wọ́n bá ṣọ̀rẹ́ tímọ́tímọ́. Ọba bẹ́ẹ̀ ni eré ṣọ̀rẹ́ ọ̀rọ̀ àlùbáríkà wọn. Bọ́ba báwọn ẹni ibi tó bá kó wọn rọra, iná wọn ó máa ju ọyọ́ máa radiation wọn máa kàn ọ́. Ọlọ́run wá dá wa lẹ́kọ̀ọ́, ó ní wala tarkanu ila alladhina zalamu fatamassakumun naru wa ma lakum min dunillahi min awliya. Tẹ́ bá lọ fi àwọn ẹni ibi ṣọ̀rẹ́ tẹ́ pa wọn lẹ́ ń farati. Ẹ nígbàgbé kó ti sọ sẹ́yìn náà nígbà tí ń sọ̀rọ̀ Lútù pé awi ila ruknin shadidin. Ẹ tí ń bá rẹ̀ ní ràn mí lọ́wọ́ mọ́ nígbà táwọn gidi gan kú dé tí wọ́n fẹ́ kó àwọn màláìkà mọ́ lọ bá wọn sùn tí wọ́n mọ̀ kí màláìkà ni wọ́n tí wọ́n ń try láti ṣùgbọ́n àwọn màláìkà. Ó ní law anna li bikum quwwatan aw awi ila ruknin shadid. Ń bá sì wá lágbára ni. Ó dá nígbà tí ń bá tiẹ̀ wá ní aw awi ila ruknin shadid màá sì fara tọ́ Ọlọ́run ọba tó pò rẹ̀ kì í wó láíláí. Ọlọ́run ní wala tarkanu ila alladhina zalamu, ẹ má fara ti nǹkan tí ó wù ó, ẹ má fara ti àjẹ́, ẹ má fara to ṣó, ẹ má fara ti mùlẹ̀, ẹ má fara to ògùn, má fara ti ẹbọ. Fatamassakumun nar, kí iná má bàa jó yín. Wa ma lakum min dunillahi min awliya, tí ò ní sẹ́ni tó lè gbà yín lẹ̀ lọ́wọ́ Ọlọ́run ọba ńjọ́ náà. Kò sẹ́ni tó lè kọ̀yà fún yín níwájú Ọlọ́run ọba ńjọ́ náà. Gbogbo ń tẹ́ ń pè láyé tí ń jẹ́ yín, tọ́lọ́mbá lòun fẹ́ gbà yín mú ẹ pé kò ní jẹ́ mọ́. Thumma la tunsaruna, ẹ ní rẹ̀ ní ràn yín lọ́wọ́. Ọlọ́mọṣá ràn wá lọ́wọ́ o. Ọlọ́mọṣá là wá láì bọ́. Ọlọ́mọṣá yà wá ya gbogbo wa àbòsí àti gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo yìí tá a ti ṣe Ọlọ́run forí rẹ̀ jìn wá. Ọlọ́run ṣàánú wa, jẹ́ kí òjò kẹrẹ àtòjò àánú rẹ̀ kó máa rọ̀ lé wa lóru àtọ̀sán. Kọ́rọ̀ lérí àwọn òbí wa, kọ́rọ̀ lérí àwọn ọmọ wa, kọ́rọ̀ lérí gbogbo olólùfẹ́ wa. Ọlọ́run jẹ́ aláti bọ̀ tán rí, jẹ́ aláṣẹ pẹ́ láyé ká lẹ́mìí gígùn, ká lálàáfíà, ká rí fàyàbalẹ̀ fi ṣayé, ká rázìkì fi ṣayé. Ògbà tá bá jẹ́wọ́ Ọlọ́run ọba níhò, ká kú lórí Islam, ká kú lórí imani àti ihsan, ká wá bọ́ Ọlọ́run ọba pàdé dáadáa, ká bá pàdé lálàforíjìn, ká bá pàdé lóníkẹ́, ká má bá ìbínú rẹ̀ pàdé o. Ká rálì Jánnà wọ̀ lálàáfíà pẹ̀lú àwọn ẹni rere, pẹ̀lú àwọn ànábì Ọlọ́run, bí iṣẹ́ ti wo tiẹ̀ tó ti wọn. Wala sallallahu alayhi wa sallam. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.